Ọlọ́run ní ti àwọn OPC tẹ́ ń coordinate wọn láti rí i pé wọ́n wà fún ààbò ilẹ̀ Yorùbá. Ìyẹn gangan ni àwọn èèyàn ó fi kí pé káre bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe. Ìgbà tẹ́ ẹ bá sọ pé OPC wà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ wọ́n ń jínigbé lọ́rẹ̀, wọ́n jínigbé ní Òkè Ògùn, wọ́n gbé ní Bàràpá, àwọn Fúlàní tó ń pààyàn ní Igbó Ọrà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ibi ibẹ̀ kò ní kàn yín, ibi wà ń bẹ̀ o. Àwọn pọ́lísì burúkú ṣe ráwọn kábínẹ̀tì tí wọ́n máa bá Donald Trump ṣiṣẹ́ l'Amẹ́ríkà. Àwọn èèyàn tó ṣe pé èèyàn burúkú náà pọ̀ náà wọn ni òótọ́ burú, they are very tough people. So and wọ́n máa make àwọn policy tó jẹ́ pé they will send many people back to their country. But ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀dẹ̀ ń wò mí tó bá gbàgbọ́ ní orúkọ Olú Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì mo ní wọn ò ní deport ẹ̀ lórúkọ Jésù. Ẹ̀tọ́ tiẹ̀ tó wà l'Amẹ́ríkà torí pé ìpín tiẹ̀ wọn ò fi lé ọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹ ní èrò rere, ẹ ní ambition rere, ṣùgbọ́n ẹ má jẹ́ ń parọ́ tàn yín o. Àwọn nǹkan kan ṣèkù díẹ̀ káàtó. Mo fẹ́ràn yín, èmi náà ń gbàdúrà, tèmi náà fẹ́ ni pé kó ṣojú yín, kó ṣojú gbogbo wa, pé kí Yorùbá nation. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ yẹn, àwọn lapses kọ̀ọ̀kan sì wà. A gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti pè mí káàkiri àgbáyé pé àwọn àṣírí tẹ́ máa ń sọ yẹn ti lágbára jù fún online. So mi ì ní sọ tán. Mo lè fi rán atọ́kùn ẹ sẹ́ǹdẹ̀ sí Kóìkí, ẹ sẹ́ǹdẹ̀ sí bàbá Akíntóyè. Àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kẹ́ gbé gbé. Bẹ́ẹ̀ ni mo yìn o, mo yìn torí pé ìlànà tẹ́yìn mọ̀ nìyẹn. Èmi ò sí nílànà yẹn, èmi ò sí nílànà tí Sunday Igboho wà. Sunday Igboho ò sí nílànà tẹ́mi náà wà. Nǹkan tí Sunday Igboho mọ̀ ni Sunday Igboho ń ṣe. Nǹkan tẹ́mi mọ̀ nípa ìjìnlẹ̀ tọlọ́run àti nípa ti sáyẹ́ǹsì lèmi náà ń ṣe. Gbogbo nǹkan yìí ni ó mú kó everything kó ṣiṣẹ́ papọ̀. Ló ṣe gbé ọ̀rọ̀ ẹ̀sìn ló ṣe gbé lórí. Wọ́n ní ká dá Bible padà sí school ní Amẹ́ríkà. Ó dáa ju kọ́mọ kankan gbébọn wọ school kó dẹ̀ pa àwọn ẹgbẹ́ ìdànù lọ. Ó dáa torí Bíbélì ní gbogbo orílẹ̀-èdè tó bá ti gbàgbé Ọlọ́run wàhálà ló máa ń dé bá wọn o. Amẹ́ríkà wọ́n fẹ́ gbàgbé Ọlọ́run ṣùgbọ́n nípasẹ̀ Trump náà sì tún introduce one way or the other. So àdúpẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà títí wọ Europe náà. So àwọn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan pè mí mo dẹ̀ gbàdúrà pọ̀ pẹ̀lú wọn mo dẹ̀ mo gbàgbọ́ nínú Ọlọ́run pé ìyanu máa ṣẹlẹ̀ nínú ayé gbogbo ẹni tó ń wò mí. Ṣẹ́rí ìjọba ti Donald Trump tí àwọn kan bá ń sunkún ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú Ọlọ́run yẹn máa rẹ́rìn ni. Àdúrà kan àgbàlagbà ni màmá yẹn wọ́n pè mí láti Amẹ́ríkà. Wọ́n ní nǹkan bí ọdún 4 sẹ́yìn pé wòlíì kan sọ̀rọ̀ kan pé ní Nàìjíríà ó pé ọkùnrin kan ń bọ̀ tó bá yá ẹ máa mọ̀ pé yóò máa sọ̀rọ̀ nípa space àti nípa ìjìnlẹ̀ Ọlọ́run. Kábíyèsí. Ó ní sẹ́yìn lẹ́ni náà ó dárúkọ ẹni tó sọ̀rọ̀ yẹn. Mo láwọn bàbá nínú Olúwa lẹ dárúkọ yẹn àwọn àgbà wòlíì náà ni. Mo ní lóòótọ́ àti lódodo èmi lẹni tí wọ́n ń sọ. Ìjìnlẹ̀ Olódùmarè. Mi ò sọ̀rọ̀ mo kàn sáà mi rí ni pé Harvard náà ni. Harvard tẹ̀mí. Harvard àwọn áńgẹ́lì. Inú ìjìnlẹ̀ Ọlọ́run ọ̀gá ọba àwọn ọba o. Ó ti dára tó wù. Eléyìí tíjọba Muhammadu Buhari fi fún mi ní patent tó fún mi láwọ́ọ̀d nípa wireless electricity. Náà ni mo ṣe sọ pé iná a sì máa send electricity láti ojú ọ̀run wálé ayé. Kábíyèsí. Mo ti ní patent already bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Kì í ṣe pé nǹkan tí mò ń sọ nǹkan tí ò exist àwọn tó wà tẹ́ ẹ lè verify. Ìjìnlẹ̀ Ọlọ́run ní gbogbo ẹ̀sà. Mo dẹ̀ sọ wípé tẹ́ ẹ bá ní ọmọ tẹ́ ẹ fẹ́ kó di inventor kó máa invent nǹkan ní ayé tá a wà yìí ẹ mú ọmọ yẹn wá mo máa sọ nǹkan tẹ́ ẹ máa ṣe fún un. Tẹ́ ẹ bá máa rí ìrìn àjò ọdún kan sí ọdún kan àbọ̀ ẹ rí i pé ọmọ yẹn máa dá àwọn àrà tẹ́ ẹ tí ì rí irú ẹ̀ rí. Àrà pọ̀ lọ́wọ́ Ọlọ́run sà. Ìjìnlẹ̀. Nínú ìrìn àjò yẹn láti bá áńgẹ́lì pàdé. Mo sì ń bọ̀ sórí ìbéèrè yẹn náà bàbá. Mo kàn sí yabẹ̀ náà ni. So nínú ìrìn àjò yẹn a tún lọ bòmíì ní áńgẹ́lì tún wá wọnú igbó kan lọ. So mo kàn jókòó lọ́jọ́ yẹn báyìí mo kàn rí àwọn nǹkan yẹn bí àwọn áńgẹ́lì ṣe ń ṣe àwọn nǹkan yẹn. Wọ́n kọ́ ló pé pòtétò leléyìí ànàmọ́ táwa ń jẹ táwọn ń pè ní sọ́dún pa. Ọ̀dùnkún bẹ́ẹ̀ ni. Mo ṣe gbé ni ẹ̀mí náà kàn tó gbogbo experiment yẹn mo tó gbogbo ẹ̀jọ́ mo ṣe gbogbo wiring connection mo ṣe everything. Mo tan náà sí kinní. Iná bá tàn. Iná bá tàn. Nígbà kọ́kọ́ shock. Kábíyèsí rẹ̀. A bá fi tan náà ókè ẹ tiẹ̀ já fi tan náà sí yàrá kékeré kan. Bó ṣe di pé àwọn oníròyìn kan rí nìyẹn àwọn Channels Television TVC AIT àwọn newspaper Nàìjíríà
bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ títí dé Amẹ́ríkà gan àwọn kan ṣe interview fún mi online nígbà yẹn níbi pé àwọn èèyàn wò pé is this thing possible? Olushola sets a table just by the corner of this apartment for a little demonstration of her 6-year research work. All things being equal, these 6 potato tubers should be able to power these little bulbs. It first takes us through the process of preparing the potato for the experiment. Because it's in series connection, you see there's a connection here, this wire. So you see the same wire pass to this place. This is negative, so to the negative here. kábíyèsí ṣe rí ní Norway ọ̀nà méjì ni nǹkan yẹn tí máa ń ṣẹlẹ̀ láyé tá a wà yìí kábíyèsí bí ojú ọ̀run ti wà yìí ṣe rí báyìí tó jẹ́ white blue yìí ní Norway tó bá tó àwọn àkókò kan nínú ọdún ojú ọ̀run tí wọ́n máa di green tó máa bì báyìí kábíyèsí ó máa di pure green ṣe irú àwọn àkókò yẹn tẹ́ bá gbé omi sínú síta mọ́júmọ́ kán wá ka Psalm 19 sí ní ìgbà 21 ẹ̀yin tẹ́ wà ní Norway ẹjọ́ ẹ bá wa kọ́ọ̀tì bí ká béèrè lọ́wọ́ ẹni tó bá wà ní Norway abẹ́ni tẹ́ bá rẹ̀ tó wà ní Norway ẹjọ́ ẹ bá wa kọ́ọ̀tì bí ẹ bá sẹ́ǹdẹ̀ sáwọn èèyàn káwọn náà jẹ́ àjẹmọ́nú wọn látòrí ìkànnì yìí. tí ẹni yẹn tó bá ń ṣàìsàn lójú ikú kí wọ́n fomi yẹn wẹ̀ wọ́n fi wẹ̀ kábíyèsí kán fomi yẹn wẹ̀ fún ẹni yẹn kábíyèsí Olódùmarè. ó máa gbádùn. mo kí wa káàbọ̀ lórí ìkànnì 12 Star TV lónìí ẹ ti mọ̀ pé lórí ìkànnì yìí àsọtẹ́lẹ̀ ìmúṣẹ náà ni àwa máa ń gbé wá lórí ìkànnì 12 Star TV for more prophecy and gospel news around the world. ẹ káàbọ̀ mo kí wa káàbọ̀ lórí ìkànnì lónìí bàbá wa ìránṣẹ́ Ọlọ́run wòlíì torí àánú gbà ó la tún gbé wá sórí ètò lónìí. Bàbá jẹ́ wòlíì àti ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, a prophet and a scientist. Bàbá ẹ káàbọ̀ sórí ètò lónìí lórí 12 Star TV. Akíyìn o, ẹ káàbọ̀ sà. ó kí gbogbo ọmọ Ọlọ́run tó tún láǹfààní láti máa wò mí jákèjádò àgbáńlá ayé. Àdúrà tí mo gbà fún yín ni pé Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò ṣe gbogbo ohun tó ń ṣe tiyín yóò ṣe láṣepé. Àmín àmín àmín. Ẹ ṣé bàbá ẹ ṣé o, mo kí yín o gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí 12 Star TV yín náà lélẹ́yìí ìràwọ̀ 12 àti gbogbo àgbáńlá ayé òun náà ni ìkànnì tẹ́ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́. Mo kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì bàbá wa ẹ ṣé. Nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún wa láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè mí tí wọ́n ń pè wípé àwọn tó fẹ́ gbọ́ ìjìnlẹ̀ Olódùmarè tí ó ṣayé àwọn láǹfààní gbogbo àwọn eré àyẹn màá fẹ́ kẹ́ ẹ bá wa kẹ́ ẹ bá wa mú kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí ṣùgbọ́n ká tó wá tẹ̀síwájú nínú àwọn ìbéèrè yìí ẹ jọ̀ọ́ bàbá ẹ kọ́kọ́ jíṣẹ́ náà tí Ọlọ́run náà yín sí gbogbo ọmọ Yorùbá àti sí orílẹ̀-èdè àgbáńlá ayé ẹ ṣé o bàbá wa ẹ ṣé. ẹ ṣé gan ó tiẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ó mú mi rántí orin bàbá wa kan ní iṣẹ́ t'Olùgbàlà rán mi àjẹyè ni ó jẹ́ iṣẹ́ t'Olùgbàlà rán mi àjẹyè ni ó jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú torí pé gbogbo ìgbà ni mo máa ń sọ gbogbo ibi tí Ọlọ́run ẹ̀bùn tí Ọlọ́run bá fúnyàn nínú ayé ká fi ìrẹ̀lẹ̀ torí pé Ọlọ́run ó júbà onírẹ̀lẹ̀ ṣùgbọ́n agbéraga ni ó wò lókèrè réré kì í ṣe pé bóyá èèyàn dáa ju àwọn kan lọ ṣùgbọ́n Ọlọ́run tó bá ti pèèyàn tó bá yànyàn kálukú ni ó ṣe lógo ọ̀tọ̀ ní ògo tòrùn ọ̀tọ̀ ní tòṣùpá ọ̀tọ̀ ní ògo tí ìràwọ̀ olúkúlùkù sì ní ṣe ọlá rẹ̀ níbi tí Ọlọ́run dá wọn sí. Òun ni Ọlọ́run Bíbélì sì sọ wípé ó ní kí ìwọ tá a bá pè sípò pásítọ̀ dúró síbẹ̀ ipò evangelist má trespass lọ sí ibi tí Ọlọ́run ò bá pè ẹ́ sí. Kó má ṣàyọjú ràn. Kó má ṣàyọjú ràn ni mo ṣe máa ń júbà Ọlọ́run nínú ayé gbogbo àwọn wòlíì òtítọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. Ṣe rí nípa ti orílẹ̀‐èdè Nàìjíríà gbogbo àná la mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ìkìlọ̀ tó wà fún àwọn senators orílẹ̀‐èdè Nàìjíríà ni pé kí wọ́n gbàdúrà dáadáa. Àdúrà ìkìlọ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí àsọtẹ́lẹ̀ lónìí àwọn senators kí wọ́n gbàdúrà dáadáa between now and 2025
kó má bàa sí pé wọ́n sì kú bíi méjì láàrin wọn ṣùgbọ́n tí wọ́n bá gbàdúrà dáadáa ìṣẹ̀lẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ wọ́n kàn lè rí fìrífìrí ẹ̀ torí pé tí Ọlọ́run bá sọ̀rọ̀ tí èèyàn bá gbàdúrà dáadáa nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ o ṣùgbọ́n èèyàn á sì rí fìrífìrí ẹ̀ pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run o bẹ́ẹ̀ ni ìyẹn ọ̀kan ẹlẹ́ẹ̀kejì náà ni pé àwọn ọba ilẹ̀ Yorùbá mo ti sọ pé ọba Ògbómọ̀ṣọ́ ọba Ghandi mo ti ń sọ torí wọ́n ní ìṣó atẹnumọ́ràn wọ́n ní kì í jóná ọba Ògbómọ̀ṣọ́ ẹni kí wọ́n gbàdúrà ní ọjọ́ 3 oṣù 12 ní kí wọ́n gbàdúrà yẹn kọ́lọ́run kó pabidà kó sọ̀bìdìrẹ ìyẹn fún ọba ti Ògbómọ̀ṣọ́ bákan náà àwọn ọba nílẹ̀ Yorùbá bí ìkìlọ̀ tó ń wáyé ní gbogbo ìgbà fún wọn kí wọ́n ṣòtítọ́ kí wọ́n dẹ̀ ṣòdodo kí wọ́n má gbẹ̀yìn bẹbọ jẹ́ fún ìran gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé ká fọ̀tẹ̀ sílẹ̀ ẹ má jẹ́ ká tún máa ọ̀tẹ̀ lónìí ogun lọ́la bákan náà fún Gani Adams tí ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí bàbá nǹkan kan àti mò ń fẹ́ ó yẹ kí unity tí ṣe ìfẹ́ kó wà láàrin yín àti olóyè Sunday Igboho wọ́n gbé lọ ilé ẹjọ́ lónìí wọ́n gbé lọ ilé ẹjọ́ lọ́la ọjọ́ wo gan ni Yorùbá fẹ́ débi pèpèlé ògo nígbà tó bá ṣe pé dúkùú òun ọ̀tẹ̀ òun la jọ ń bára wá ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn Sunday sì jẹ́ni tó ṣe pé òun náà ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wọn pa ìtọ̀pọ̀ kó lè bá a wò ibi tí unity bá wà ìṣọ̀kan bá wà ibẹ̀ ni Ọlọ́run máa ń gbé ẹ̀mí Ọlọ́run ò kì í gbé bí rúdurùdu tá a bá fẹ́ gbalẹ̀ Yorùbá yìí gbogbo wa gbọ́dọ̀ unite together kì í ṣe pé ká máa gbéra lọ ilé ẹjọ́ lónìí gbéra lọ ilé ẹjọ́ ọdún wo la fẹ́ ṣe gbogbo yẹn dà inú àwọn ọ̀tá ò máa dùn ní pé Ọlọ́run ti mú yín fúnra yín náà lẹ́ẹ̀ fúnra yín lóògùn jẹ ṣùgbọ́n mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín alàgbà Gani Adams ti ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ gbọ́ advice ìmọ̀ràn tí Ọlọ́run ọ̀gá ògo ń fún yín ẹ jáwọ́ nínú gbogbo àwọn nǹkan yẹn ẹ̀yin náà ẹ ṣe fẹ́ Ọlọ́run ẹ ṣe fẹ́ Ọlọ́run ní ti àwọn OPC tẹ́ ń coordinate wọn láti rí i pé wọ́n wà fún ààbò ilẹ̀ Yorùbá ìyẹn gangan ni àwọn èèyàn ó fi kí pé káre bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ìgbà tẹ́ ẹ bá sọ pé OPC wà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ wọ́n ń jínigbé lọ́rẹ̀ wọ́n jínigbé ní Òkè Ògùn wọ́n gbé ní Bàràpá àwọn Fúlàní tó ń pààyàn ní Igbó Ọrà kò yẹ kó rí bẹ́ẹ̀ iṣẹ́ tẹ́ ẹ gbà nìyẹn ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ìyẹn fún Gani Adams bákan náà mo sọ fún ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà torí pé ọmọ Yorùbá náà ni wọ́n ẹ jọ̀ọ́ èyí náà nídìí àdúrà dáadáa ní oṣù tó ń bọ̀ yìí ẹ gbàdúrà wọnú ọdún tuntun kí ìmọ̀ ọ̀tá kó má ṣẹlẹ̀ yín lórí tẹ́ ẹ̀ bá dẹ̀ gbà tó ṣùgbọ́n èmi gbàdúrà fún yín lórúkọ Jésù wọn ò ní pa yín nípakúpa ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ débi IG lágbára Ọlọ́run ẹ fẹ̀yìntì ẹ dẹ̀ gba ẹ̀tọ́ yín lójú ayé yín àdúrà tèmi gbà ní ṣùgbọ́n ẹ̀yin náà ẹ gbà ìyẹn fún ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ọ̀pọ̀ ìkìlọ̀ pọ̀ mo ti bá bàbá Akíntóyè sọ̀rọ̀ ní àwọn àkókò kan wípé bàbá ẹ má bẹ̀rù ni mo fi kọrin ẹ pé kò tọ́ káwọn mímọ́ bẹ̀rù kí wọ́n sọ̀rọ̀ tínú bàbá Akíntóyè ẹ má bẹ̀rù ẹ má sọ̀rọ̀ tínú lórí ọ̀rọ̀ Yorùbá Nation àwọn ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ gbé ẹ gbé lásìkò torí pé tẹ́ ẹ bá gbá àwọn ìgbésẹ̀ yìí á kàn dàbí pé Yorùbá Nation nígbà tí adìẹ bá ń fẹsẹ̀ halẹ̀ lórí àpáta tó jẹ́ pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ kí olóyè Sunday Igboho bàbá Akíntóyè gbé àwọn ìgbésẹ̀ akọni kì í ṣogun ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan àti pé tẹ́yìn náà bá ti ń ṣe bíi pé ní Yọ̀bọ́kẹ́ ẹ̀yin náà ò bí ìgbà tẹ́jọ́ bá kàn kọjá lórí àpáta kò sẹ́ni tí ó rí ipa rẹ̀ lóòótọ́ ẹ ní èrò rere ẹ ní àbíńṣàn rere ṣùgbọ́n ẹ má jẹ́ ń parọ́ tàn yín o àwọn nǹkan kan ṣèkù díẹ̀ káàtó mo fẹ́ràn yín èmi náà ń gbàdúrà tèmi náà fẹ́ ni pé kó ṣojú yín kó ṣojú gbogbo wa pé kí Yorùbá Nation ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ yẹn àwọn lápsìsì kọ̀ọ̀kan sì wà a gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti pè mí káàkiri àgbáyé pé àwọn àṣírí tẹ́ máa ń sọ yẹn ti lágbára jù fún online so mi ì ní sọ tán mo lè fi rán atọ́kùn ẹ sẹ́ǹdì ẹ̀ sí Kóìkí ẹ sẹ́ǹdì ẹ̀ sí bàbá Akíntóyè àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kẹ́ gbé gbé bẹ́ẹ̀ ni mo yìn yín o mo yìn yín torí pé ìlànà tẹ́yìn mọ̀ nìyẹn èmi ò sí nílànà yẹn èmi ò sí nílànà tí Sunday Igboho wà Sunday Igboho ò sí nílànà tèmi náà wà nǹkan tí Sunday Igboho mọ̀ ni Sunday Igboho ń ṣe
nǹkan tèmi mọ̀ nípa ìjìnlẹ̀ tọlọ́run àti nípa ti sáyẹ́ǹsì lèmi náà ń ṣe gbogbo nǹkan yìí ni ó mú kó everything kó ṣiṣẹ́ papọ̀ ìgbésẹ̀ tí mo fẹ́ kẹ́ ẹ gbé nìyẹn kí n gbà ní mo ṣe gbà ẹ́ nímọ̀ràn bákan náà ni mo sọ nípa ti lẹ́tà sí Donald Trump ẹ gbé ìgbésẹ̀ lórí ẹ tẹ́ ẹ̀ bá rẹ́ni tí ó kọ èmi tí mo jókòó yìí náà kì í ṣe pé mi ò mọ̀wé a lè ràn yín lọ́wọ́ láti kọ́ mo lè kò síbi tí mi lè kọ publications èmi gan personally mo ti kọ ọ̀pọ̀lọpọ̀ articles lórí science and technology mo ní àwọn ọmọ tí mò ń train nípa AI mo ní àwọn ọmọ tí mò ń train nípa space exploration tẹ́ bá gbọ́gbọ́ orúkọ mi lórí Google ẹ rọ̀pọ̀lọpọ̀ àwọn publication tí mo ti ṣe tó bá jẹ́ ìyẹn ni mo lè ràn yín lọ́wọ́ ẹ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ó nítumọ̀ òmìnira ilẹ̀ Yorùbá yóò ṣojú gbogbo wa o ìyẹn jẹ́ lórí ọ̀rọ̀ tilẹ̀ Yorùbá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá mo ti sọ dáadáa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ gbé àwọn ìgbésẹ̀ kan ẹ ṣe àwọn kankan capital project tó jẹ́ pé ipa tí yóò ní parẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé Adeleke tàkọ́kọ́ ìgbà yẹn ìbí ṣe ṣì wà nílùú kan nípínlẹ̀ Ọ̀ṣun bàbá yẹn ló gbé helicopter ni wọ́n gbé wá sí ìlú tá a wà nígbà yẹn wọ́n tiẹ̀ tún ní kí gbogbo wa dọ̀bálẹ̀ àwọn kan ní bóyá ògùn àwúre ni pé ká tó máa dọ̀bálẹ̀ fẹ́ sẹ́rùbà wọ́n di gọ́vnọ̀ ọ̀rọ̀ yẹn ò fọ́ ní lọ́dún yẹn lọ́hùn gbogbo wa sá dọ̀bálẹ̀ àtọmọdé àtàgbà àdẹ́nàdé ọ̀sà wọlé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin náà kírètì orúkọ àwọn kan lẹ́yìn jẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kórúkọ tí náà kó mọ̀ sí pé tó bá ti dórí Adémọ́lá Adélékè wọ́n dẹ̀ fi full stop sí ẹjọ́ nítorí Ọlọ́run ìmọ̀ràn ni advice ni ṣùgbọ́n mi ò fẹ́ là á mọ́lẹ̀ lódìdí ó jẹ́ ìyẹn jẹ́ bó ṣe jẹ́ so atọ́kùn so níwọ̀n bá bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé bàbá 12 Star yín náà lélẹ́yìí ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ti ń sọ pé wòlíì Ọlọ́run ìjìnlẹ̀ wà àṣẹ wà ìmísí Olódùmarè ń bẹ láàyè síbẹ̀ ni bàbá tá a gbé wá ọ̀pọ̀lọpọ̀ tó sì ń pè 12 Star ẹ fa nọ́mbà bàbá ẹ farabalẹ̀ o ẹ gba nọ́mbà bàbá o àwọn kan náà ń pè 12 Star a fẹ́ wá sí chọ́ọ̀chì bàbá ò dá chọ́ọ̀chì lẹ̀ o bàbá ní Ọlọ́run rán àwọn pé káwọn ọlọ́mọ tú ọmọ ará ayé lẹ̀ àti gbogbo àgbáńlá ayé káàkiri ọmọ Yorùbá àti gbogbo èèyàn káàkiri àgbáńlá ayé ni bàbá ẹ ṣé o ẹ ṣé ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú àwọn iṣẹ́ tí Ọlọ́run rán yín sí orílẹ̀-èdè Yorùbá àwọn ilé ìtẹ́ sọ náà lákọ̀ọ́kọ́ náà gbogbo ẹ̀ náà láti sẹ́ǹdẹ̀ síbi tó yẹ ká sẹ́ǹdẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ tún ṣe sọ yẹn náà. ẹ tiẹ̀ mú mi rántí pẹ̀lú nǹkan tí ẹ tún sọ nípa ti Donald Trump. bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé mo sọ ọkàn lẹ́yìn tí Donald Trump tó ti jáwé olúborí bẹ́ẹ̀ni ṣe rí Donald Trump pàṣán ló máa jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ káàṣà ní ilẹ̀ Amẹ́ríkà ìdí nìyẹn tí mo ṣe rọ gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ń gbọ́ wa ṣe rí tó bá ti di alẹ́ Sunday láti aago 8 alẹ́ 1 hour with God mo ti àti ń ṣe tẹ́lẹ̀ mo fi ń gbàdúrà pẹ̀lú gbogbo àwọn ọmọ Ọlọ́run lágbàáyé ṣe rí pàṣán Donald Trump kò ní nà yín o ṣùgbọ́n mo sọ ẹni àwọn kan sọ pé irú ìsọkúsọ wo ni ẹ mo ní Donald Trump kì í ṣe èèyàn Ọlọ́run ṣùgbọ́n nítorí òṣèlú àti agbára ló ṣe ń dàbí kó gbé ọ̀rọ̀ ẹ̀sìn lérí síbẹ̀síbẹ̀ ní aṣáàtì ẹ̀sìn dúpẹ́ ló ṣe gbé ọ̀rọ̀ ẹ̀sìn ló ṣe gbé lórí wọ́n ní ká dá Bible padà sí skul ní Amẹ́ríkà ó dáa ju kọ́mọ kankan gbébọn wọ skul kó dẹ̀ pa àwọn ẹgbẹ́ ìdànù lọ ó dáa torí Bíbélì ní gbogbo orílẹ̀-èdè tó bá ti gbàgbé Ọlọ́run wàhálà ló máa ń dé bá wọn o Amẹ́ríkà wọ́n fẹ́ gbàgbé Ọlọ́run ṣùgbọ́n nípasẹ̀ Trump náà sì tún introduce one way or the other so àdúpẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà títí wọ Europe náà so àwọn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan pè mí mo dẹ̀ gbàdúrà pọ̀ pẹ̀lú wọn mo dẹ̀ gbàgbọ́ nínú Ọlọ́run pé ìyanu máa ṣẹlẹ̀ nínú ayé gbogbo ẹni tó ń wò mí ṣẹ́rí ìjọba ti Donald Trump tí àwọn kan bá ń sunkún ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú Ọlọ́run yẹn máa rẹ́rìn ni orí pé ibi ibẹ̀ kò ní kàn yín ibi wà ń bẹ̀ o àwọn pọ́lísì burúkú ṣe ráwọn kábínẹ̀tì tí wọ́n máa bá Donald Trump ṣiṣẹ́ l'Amẹ́ríkà àwọn èèyàn tó ṣe pé èèyàn burúkú náà pọ̀ náà wọn ni òótọ́ burú they are very tough people so and wọ́n máa make àwọn policy tó jẹ́ pé they will send many people back to their country but ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀dẹ̀ ń wò mí tó bá gbàgbọ́ ní orúkọ Olú Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì mo ní wọn ò ní deport ẹ̀ lórúkọ Jésù ẹ̀tọ́ tiẹ̀ tó wà l'Amẹ́ríkà torí pé ìpín tiẹ̀ wọn ò fi lé ọ lọ́wọ́
bẹ́ẹ̀ ni so bó ṣe jẹ́ ní àtọ́kùn. ṣé bàbá ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ń jọ ìwà tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ẹ ṣé ẹ mọ̀ fèrè tí yín sí comment section bẹ́ẹ̀ tí ń jọ ìwà yẹn náà bàbá ẹ jẹ́ sáré mẹ́nu bà á lórí ọ̀rọ̀ ti sáyẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ ló ti béèrè ọ̀rọ̀ tó send message sí mi pé ṣé lóòótọ́ ẹ̀yin lẹ ṣe potato electricity nígbà yẹn lọ́hùn-ún àbẹ́nìyẹn jọ yín ni àbí àbúrò yín ni àbẹ́gbọ́n àbí kíni ṣé ẹ̀yin lẹni náà. bẹ́ẹ̀ ni èmi náà ni àwọn kan náà bi mí pé ẹ jọ̀ọ́ o a wò ó dàbí inú bíbélì nígbà tí àwọn aṣẹ́wó méjì tí ọmọ kan kú ìkan sáré wọ́n exchange ọmọ ìkan wá sọ̀rọ̀ kan ó ní nígbà tí mo wò ó fín that means close look ó wò ó fín dáadáa pé kí ni ẹnìyẹn náà irú èdè yẹn lẹni yẹn ló nígbà tí mo wò ó fín dáadáa ní ẹ̀yin lẹni tí ó lẹ́yìn lọkùnrin yẹn obìnrin kan náà tún pè mí ní woman kan àgbàlagbà ni màmá yẹn wọ́n pè mí láti Amẹ́ríkà wọ́n ní nǹkan bí ọdún 4 sẹ́yìn pé wòlíì kan sọ̀rọ̀ kan pé ní Nàìjíríà ó pé ọkùnrin kan ń bọ̀ tó bá yá ẹ máa mọ̀ pé yóò máa sọ̀rọ̀ nípa space àti nípa ìjìnlẹ̀ Ọlọ́run kábíyèsí. ó ní sẹ́yìn lẹ́ni náà ó dárúkọ ẹni tó sọ̀rọ̀ yẹn mo láwọn bàbá nínú Olúwa lẹ dárúkọ yẹn àwọn àgbà wòlíì náà ni mo ní lóòótọ́ àti lódodo èmi lẹni tí wọ́n ń sọ ṣé ẹ rí ọ̀rọ̀ potato electricity nínú ìjìnlẹ̀ Ọlọ́run láti mú wá kábíyèsí. àwọn Yorùbá lẹ́ni tí ó bá dáṣọ fún ni tọrùn ẹ̀ lákọ̀ọ́kọ́ wò nígbà tí mo bá sọ fún yín pé ìjìnlẹ̀ Ọlọ́run wà o nǹkan báyìí ló ṣe máa rí o ohun táwa náà dánwò ni nígbà tí gbogbo ẹ̀ tó ṣe tí gbogbo ẹ̀ ṣe ibi tí mo ti ń ṣiṣẹ́ ńgbà yẹn mo ṣiṣẹ́ mẹ́ for 16 years lẹ́kọ̀ọ́ yìí náà ni mo decide pé mi ò tẹ̀ ṣiṣẹ́ mọ́ jẹ́ lọ resign. kábíyèsí kábíyèsí. mo decide pé jẹ́ lọ resign mo bá kó o mẹ́ ìgbà tí mo kó o mẹ́ àbá bẹ̀rẹ̀ sí lórí òkè káàkiri lórí òkè nínú àwọn ìrìn àjò orí òkè yẹn tí àwọn mo ti sọ lẹ́ẹ̀kan pé àwọn àgbààgbà òní kan náà ni wọ́n mú wa rìn kiri o tọ́lọ́run fi wá lọ wá kàn wò nínú àánú rẹ̀ ló fi gbé wa ṣe kòńgẹ́ nínú ìrìn àjò yẹn láti báńgẹ́lì pàdé. mo sì ń bọ̀ sórí ìbéèrè yẹn náà bàbá. mo kàn sí yabẹ̀ náà ni so nínú ìrìn àjò yẹn a tún lọ bòmíì ní áńgẹ́lì tún wá wọnú igbó kan lọ so mo kàn jókòó lọ́jọ́ yẹn báyìí mo kàn rí àwọn nǹkan yẹn bí àwọn áńgẹ́lì ṣe ń ṣe àwọn nǹkan yẹn wọ́n kọ́ dó pé potato leléyìí ànàmọ́ táwa ń jẹ táwọn ń pè ní sọ́dún pa ọdún bẹ́ẹ̀ ni mo ṣe gbé ni ẹ̀mí náà kàn tó gbogbo experiment yẹn mo tó gbogbo ẹ̀jọ́ mo ṣe gbogbo wiring connection mo ṣe everything mo tanná sí kinní iná bá tàn nígbà kọ́kọ́ shock kábíyèsí rẹ̀ a bá fi tanná ókè ẹ̀ tí ẹ̀já fi tanná sí yàrá kékeré kan bó ṣe di pé àwọn oníròyìn kan rí nìyẹn àwọn Channels Television TVC AIT àwọn newspaper Nàìjíríà bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ títí dé Amẹ́ríkà gan àwọn kan ṣe interview fún mi online nígbà yẹn nítorí pé àwọn èèyàn wò pé is this thing possible lẹ́yìn ìgbà tí mo wá ṣe potato electricity pé a lè máa fi yẹn náà jẹ nínú ìjìnlẹ̀ tọ́lọ́run fún wa ní o náà ni mọ̀ sáyẹ́ǹsì ti wá so a tún wá ṣèwádìí pé ok kíní náà a tún lè fi ṣe petrol kábíyèsí lẹ́yìn tá a dẹ̀ fi ṣe petrol tán a tún dán wò ó dẹ̀ ṣiṣẹ́. wọ́n lè tẹ̀ fi power generator àti bẹ́ẹ̀ni so bí yẹn ṣe jẹ́ lórí yẹn kì í ṣe yẹn nìkan lórí ìmọ̀ ìjìnlẹ̀ náà láti lọ ń wádìí pé ókè lọ mú nǹkan báyìí ò ṣe báyìí ẹ rántí nǹkan kan tó ṣẹlẹ̀ nínú Bíbélì sà nígbà tí Jákọ́bù ṣe mọ nǹkan tó ṣe ní ilé Lábánì àbí ilé bẹ́ẹ̀ni ó fi kan kankan àwọn ẹran bẹ̀rẹ̀ sí ní bí. irú àṣírí yẹn náà ni kábíyèsí ní tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nígbà tán pè mí ní mo ti lọ FUTA mo ti lọ Covenant University kì í ṣe pé mo lọ school mbẹ́ o mo ń research làwa ń wá káàkiri bí mo bá gbọ́ pé school kan báyìí màá fẹ́ láti débẹ̀ àwọn ọmọ school tán bá jáde màá fẹ́ gba àwọn handout àwọn nǹkan because mo ń wá knowledge nǹkan tí mo rí báwo la ṣe fẹ́ ṣe tí ó ṣe happen in real life because tẹ̀mí yàtọ̀ sí tara tá a bá rí nǹkan nú ẹ̀mí àwa wo ọgbọ́n wo la máa fi ṣe ìjọ tó yà mí lẹ́nu jù níjọ́ táwọn professor 21 tí mo ń ṣe meeting pẹ̀lú wọn tí wọ́n ń béèrè different question FUTA àbí tá ń béèrè different question lọ́wọ́ mi Ọlọ́run dẹ̀ fún wa lórí ọ̀fẹ́ ẹ mọ tẹ́nìkan béèrè
ó ní skul wo gangan ni mo lọ ní sí Harvard ni. chai ìjìnlẹ̀ Olódùmarè. mi ò sọ̀rọ̀ mo kàn sáà mi rí ni pé Harvard náà ni. Harvard tẹ̀mí Harvard àwọn áńgẹ́lì. inú ìjìnlẹ̀ Ọlọ́run ọ̀gá ọba àwọn ọba ó ti dára tó wù. eléyìí tíjọba Muhammadu Buhari fi fún mi ní patent tó fún mi láwọ́ọ̀dù nípa wireless electricity. tó náà ni mo ṣe sọ pé iná a sì máa send electricity láti ojú ọ̀run wálé ayé. kábíyèsí. mo ti ní patent already bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. kì í ṣe pé nǹkan tí mò ń sọ nǹkan tí ò exist àwọn tó wà tẹ́ ẹ lè verify. ìjìnlẹ̀ Ọlọ́run ní gbogbo ẹ̀sà. mo dẹ̀ sọ wípé tẹ́ ẹ bá ní ọmọ tẹ́ ẹ fẹ́ kó di inventor kó máa invent nǹkan ní ayé tá a wà yìí ẹ mú ọmọ yẹn wá mo máa sọ nǹkan tẹ́ ẹ máa ṣe fún un. tẹ́ ẹ bá máa rí ìrìn àjò ọdún kan sí ọdún kan àbọ̀ ẹ rí i pé ọmọ yẹn máa dá àwọn àrà tẹ́ ẹ tí ì rírú ẹ̀ rí. àrà pọ̀ lọ́wọ́ Ọlọ́run sà. ìjìnlẹ̀. ẹ sì jẹ ẹ má jẹ sọ̀rọ̀. bàbá ẹ ṣé o ẹ ṣé àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ò pọ̀ náà mọ́ ṣùgbọ́n wọ́n lè ti báńgẹ́lì pàdé rí. bẹ́ẹ̀ni. ṣé lóòótọ́ ni. kí làwọn nǹkan tó gbé fún yín. kì í tiẹ̀ wá ṣẹ̀kan kì í ṣẹ̀ méjì. tàbí ìṣe Olódùmarè. ṣe rí àkọ́kọ́ orí òkè yẹn wà ní ṣáìdì Kogi state area ọ̀nà ọbẹ̀. so lẹ́ẹ̀kejì náà àkọ́kọ́ yẹn ni mo ti sọ ní tí mo mẹ́nubà lẹ́ẹ̀kan pé à ń lọ àwa mẹ́ta ni èmi mo wà wájú bá a ṣe wá pàdé bàbá arúgbó tí gbogbo orí ẹ̀ ti funfun ó dẹ̀ gbọ́ gẹ́dẹ̀ sí jìkà bàbá kí wàá pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ mi àdúrà yín á gbà o. so bàbá kọjá lọ mo kàn wó pé òkè tí irú mi gùn tí rí ẹ̀mí fẹ́ bọ̀ yìí báwo ni bàbá yìí ṣe gorí òkè àbárí bàbá mọ́. òkè yẹn ga púpọ̀. ní àgbà wòlíì tó mú wa lọ́wọ́ pè pé ẹ pàdé èèyàn kan níbẹ̀ ni ó ní bàbá yẹn sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n sọ àwọn àlàyé kan. ẹ dẹ̀ rí bàbá yẹn mọ́. àárí awàtì ìyẹn làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì náà tún lọ sórí òkè kan àwa méjì ni. ẹnì kejì náà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé rẹ̀ ṣùgbọ́n èmi mo wà wájú ẹni ẹ wá ní kíní kan bá mú a lọ sínú igbó kan àdẹ̀wà bẹ̀ fún wákàtí mẹ́ta àwọn ọmọ pángẹ́lì lájọ ń gbàdúrà àgbàdúrà tán bá wá lóhùn ń bọ̀ bó ṣe lọ ó dẹ̀ gbé aago tó gbé gan kò gbé lọ bó lóhùn ń bọ̀ bó ṣe lọ nìyẹn. ṣáàgùn náà ní. iṣẹ́ wo gan wà láago yìí ṣe bàbá. onírúurú iṣẹ́ ló wà fún. kábíyèsí. ṣe rí ó lọ àwa béèrè títí lọ́wọ́ àwọn èèyàn gbàtà àdẹ̀jọ́ ń bọ̀ tó mú wa ń lọ ó ń kí àwọn èèyàn wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé wọ́n mọra wọn rí àdẹ̀wà padà béèrè pé ẹ dákun ẹni yìí ń kọ́. pé kẹ́ ẹ tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ibi tí mo sọ ẹ wà ní orí òkè nínú gbọ́n pèbẹ̀ nínú igbó Babalọ́lá Agéjù Babalọ́lá ló mú wa lọ bẹ̀ ọ̀gbun tó wà ní etí ibẹ̀ yẹn wọ́n kó tírélà 1 million sí kò lè kún níbi tó mú wa lọ ẹ̀rù gan bà mí a wá ọkùnrin tí a béèrè ẹ̀ tì gbogbo àwọn tó ń kí tẹ́lẹ̀ wọ́n láwọn ò mọ̀ báwo ò rí rí báwo lẹ ṣe wá ń kí bí ẹni pé ẹ dùn mọ́ra yín rí tẹ́lẹ̀ ayérayé àwọn ìjìnlẹ̀ Ọlọ́run àwọn ọ̀rọ̀ kan tó sọ fún àgbà yẹn torí mi tiẹ̀ fẹ́ fún lówó mi ò tiẹ̀ lówó nǹkan lọ́wọ́ tí mo fẹ́ fún so bó ṣe lọ kò tètè yé wa torí sọ àwọn ọ̀rọ̀ kan pé tó bá yá o àwọn nǹkan kan ó máa ṣẹlẹ̀ àdúrà la lọ àgbàgbọ́ bẹ́ẹ̀ náà. ẹ̀yin èèyàn bàbá ìjìnlẹ̀ náà lẹ́ ń sọ yìí torí inú mi á máa dùn púpọ̀ pẹ̀lú àwọn ìjìnlẹ̀ Olódùmarè tá à ń gbọ́ látẹnu yín pé nílẹ̀ Yorùbá yìí Ọlọ́run ó kẹwàá pọ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ jẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ mọ́ subscribe ẹ mọ́ like channel yìí dáadáa ẹ mọ́ fèrè ó ti yín sí comment section màá pe nọ́mbà bàbá ó kù díẹ̀ ẹ kàn sáà mọ́ like ẹ mọ́ subscribe ẹ mọ́ fèrè ó ti yín sí comment section bàbá ní ti sáyẹ́ǹsì yìí a gbọ́ pé wọ́n ní àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n lọ sọ̀pọ̀tì yìí sí lóòótọ́ ni bẹ́ẹ̀ ó ti tó bí ọmọ mélòó tẹ́ ẹ ti reach out sí ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gọ́vnà Adémọ́lá Adélékè mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó gọ́vnà Sanwó-Olú so mo ní àwọn lẹ́tà láti ní àwọn stido a ní national ilé tí ìjọba àpapọ̀ fi approve ẹ̀ pé a lè carry on as a non-governmental organization ní orílẹ̀-èdè Nàìjíríà bá a ṣe ń sọ̀rọ̀ about 30,000 school children ni a ti reach out sí ní àwọn ìpínlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé tẹ́ bá fẹ́ rí àwọn photos àwọn fídíò yẹn
ẹ rí so àti reach out sí wọn náà kọ́ wọn ní pé Nàìjíríà náà o ilẹ̀ Yorùbá yìí ni ògo yìí ò ti jáde ká máa lọ sínú òfurufú ká máa lọ sínú space orí nǹkan yẹn mo ti rí tipẹ́tipẹ́ láti 1992 so tí ó dẹ̀ ń farahàn báyìí nínú ìjìnlẹ̀ Ọlọ́run yẹn náà ni àwọn ọmọ Israel sì wò pé àwọn gáìsì yìí pé kò sí nǹkan tẹ́ bá fẹ́ ṣe a máa ràn yín lọ́wọ́ program tá a ṣe ní Ìkẹjà ní 2 years ago àwọn ọmọ Israel dá sí fúlẹ̀ so bẹ́ẹ̀ náà ni wọ́n ti ní Lagos State gan-an àwọn representative ẹ̀ṣẹ̀ gọ́vnà náà wà ń bẹ̀ so àwọn nǹkan ìjìnlẹ̀ sáyẹ́ǹsì yìí bá a ṣe ń gbà á nípa tẹ̀mí náà là ń ṣe nípa tara torí pé àwọn ìjìnlẹ̀ kan ti wà irú eléyìí tí Donald Trump announce nígbà tó ṣèjọba àkọ́kọ́ tí wọ́n fẹ́ ṣe inú space tí wọ́n pè ní Gateway ọdún 4 síwájú ìgbà yẹn nàìjíríà yẹn ti wà tèmi ti kọ́ tèmi pé tèmi ní stopover and project tá a dẹ̀ ń sọ yìí ó cost around $40 billion ṣùgbọ́n ibi táwa belong sí ń bí kò sí ó dàbí ẹ tó wà létí odò Bethsaida ó lè gbà tí ò sẹ́ni tó fẹ́ràn lọ́wọ́ because owó tá à ń sọ yìí owó tó pọ̀ ni so Nigeria Moon Mission yìí tí mo dálẹ̀ ní 2019 náà is $100 million project bó a máa rí o a máa rí mo gbọ́dọ̀ nínú Ọlọ́run. ìjìnlẹ̀ Olódùmarè inú mi máa ń dùn tí wọ́n ti gbọ́ àwọn ìjìnlẹ̀ yìí ẹ̀yin èèyàn tí ẹ ti ń kàn sí 12 Star TV tẹ́lẹ̀ ṣàfẹ́mọ̀ bí ṣé lóòótọ́ ni àbúrò pé Yorùbá ní ẹ̀rí máa jẹ́ ní ìṣó ẹ lè lọ kẹ́ ẹ sáàchì fún Àlàbí Olúṣọlá Ayọ̀bámi tàbí kẹ́ ẹ sáàchì lórí Google kẹ́ ẹ lẹ́ ń béèrè Nigeria Moon Mission gbogbo information pictures àwọn nǹkan tí bàbá ti ṣe ní Nàìjíríà àti lágbàáyé gbogbo ẹ̀ pátápátá òun ni ẹ máa rí bàbá kì í ṣe èèyàn kan tó yẹ pé lásán ọ̀rẹ́ àwọn ń pariwo ni àbáwá ṣe ta fóònù nọ́mbà lọ́nláìn ni àbí tó jẹ́ níwá àgbà àwọn ti lómi nínú ṣùgbọ́n wọ́n sọ pé Olúwa kàn pẹ́ fún àwọn láti lọ jẹ́ iṣẹ́ tí òun rán òun pé kì í ṣe iṣẹ́ ọ̀rọ̀ pé sáyẹ́ǹsì nìkan ò pé òun fẹ́ fi òpè dààmú àwọn ọlọ́gbọ́n lòun tó ṣe gbàbẹ̀ yẹn yọ sí orílẹ̀-èdè àgbáńlá ayé. nínú ìjìnlẹ̀ Ọlọ́run kan tiẹ̀ wà tó jẹ́ pé mo ṣẹ̀fẹ́ wá bá tiẹ̀ ṣe fẹ́ lọ gbà wá ni. kábíyèsí. ṣe rí ní Norway ọ̀nà méjì ni kàyé tí máa ń ṣẹlẹ̀ láyé tá a wà yìí. kábíyèsí. bí ojú ọ̀run ti wá yìí ṣe rí báyìí tó jẹ́ white blue yìí ní Norway tó bá tó àwọn àkókò kan nínú ọdún ojú ọ̀run tí wọ́n máa di green tó máa bì báyìí kábíyèsí. ó máa di pure green. ṣe irú àwọn àkókò yẹn tẹ́ bá gbé omi sínú síta mọ́júmọ́ kán wá ka Psalm 19 sí ní ìgbà 21. ẹ̀yin tẹ́ wà ní Norway ẹjọ́ ẹ bá wa kọ́ọ̀tì bí. ká béèrè lọ́wọ́ ẹni tó bá wà ní Norway. abẹ́ni tẹ́ bá rẹ̀ tó wà ní Norway ẹjọ́ ẹ bá wa kọ́ọ̀tì bí ẹ bá sẹ́ǹdẹ̀ sáwọn èèyàn káwọn náà já àjẹmọ́nú wọn látòrí ìkànnì yìí. tí ẹni yẹn tó bá ń ṣàìsàn lójú ikú kí wọ́n fomi yẹn wẹ̀ wọ́n fi wẹ̀ kábíyèsí kán fomi yẹn wẹ̀ fún ẹni yẹn ó máa gbádùn àwọn arìnrìn àjò kan sì wà tá a máa rìn náà lọ́dún tí ń bọ̀ yìí àwọn orílẹ̀-èdè bíi 7 láti máa lọ mú gbogbo àwọn nǹkan yẹn wá ṣe ráwọn ìjìnlẹ̀ tèmi ń sọ afẹ́ fi ṣoore kí ilẹ̀ Yorùbá yìí kọ́kọ́ mọ̀ yìí pé nítòótọ́ Ọlọ́run rán èèyàn kan wá kábíyèsí ká tiẹ̀ fi ṣoore ọ̀pọ̀lọpọ̀ tó ń pè lórí igi ọ̀pọ̀tọ́ pé àkíní kan orí afẹ́fẹ́ la ti ń sọ ìkùsẹ́ni tó lè sọ pé mo ní kó mówó kankan wá toró wù mí nínú ọkàn mi pé ẹ jẹ́ káwọn èèyàn yìí dúnírè kábíyèsí kò sẹ́ni tó lè sọ by now pẹ̀lú iye èèyàn tó ti pè tó bá jẹ́ pé tó bá jẹ́ pé tówó ni pé kí n máa ta àwọn èèyàn dẹ̀ ń pè pé àwọn ń lò ó. kí ọ̀pọ̀tọ́ yẹn ló bá dẹ̀sẹ̀ gbọ́ fúngbà àkọ́kọ́ bó ṣe máa lò ó tí bá ti béèrè orúkọ rẹ̀ máa sọ fún ẹ ìgbésẹ̀ tó máa gbé tó máa sọ kò sí mi ò ní kó mú wá kí n tó sọ bó ṣe máa lò fún ẹ torí pé Ọlọ́run fún wa lọ́fẹ̀ẹ́ ni ó sì ti sọ́nà wé Àìsáyà ó rán wa níbi láti tú àwọn òǹdè sílẹ̀ láti kéde ọdún ìdásílẹ̀ so bí yẹn ṣe jẹ́ nìyẹn sà. ẹ ṣé bàbá torí mọ̀ pé ẹ jẹ́ nìkan tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè yín ìbílẹ̀ dẹ̀ rí lóòótọ́ páwọn èèyàn ń pè tóòtọ́ ṣùgbọ́n kí bàbá àgbà yín lákòókò ní ẹ sáré bá ń gbàdúrà fún àwọn èèyàn bá ń fi májẹ̀mú àti ìjìnlẹ̀ Olódùmarè gbàdúrà fáwọn èèyàn láàrin ìṣẹ́jú kan péré lórí àkókò wọn. gbólóhùn lélẹ́yìí o bá a ti kọ́ nínú ìwé Àìsáyà 50:10 ó ní ta ni nínú yín tó bẹ̀rù Olúwa kábíyèsí tó sì gbọ́ ohùn rẹ̀ ìránṣẹ́ rẹ̀ gbọ́ tó sì rìn nínú òkùnkùn síbẹ̀ mo gbàdúrà fún ọ lórúkọ Jésù gbogbo ẹni tó gbọ́ ohùn mi lónìí
tó sì gbàgbọ́ nínú ìpè Ọlọ́run ọ̀gá ògo tó gba Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì gbọ́ tó sì tún rìn nínú ibi tó rìn nínú òkùnkùn, agbára Ọlọ́run lórúkọ Jésù kó gbé ayé yín jáde kúrò láàárín òkùnkùn ayé, agbára Ọlọ́run kó gbé yín jáde. Ẹ̀yin tẹ́ ń wá tẹ́ fẹ́ gba ẹ̀tọ́ yín lọ́wọ́ ìjọba lọ́wọ́ aráàlú ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ lórúkọ ti Jésù mo ní kó gba ẹ̀tọ́ yín jáde. Orí ilẹ̀ ayé tẹ́ ń rìn lórúkọ Jésù mo ní kó gbére ayé yín jáde. Ní orúkọ Jésù mo bá ọ̀run àtayé sọ̀rọ̀ nítorí tiyín lónìí lórúkọ Jésù kọ́run kó ṣíjú àánú wò yín. Ilẹ̀ ayé lórúkọ Jésù kó múre jáde fún yín. Ẹ gbọ́ mi dáadáa o, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo ẹni tó gbàgbọ́ ní orúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì, kí òòrùn ọdún 2024 yìí tó wọ̀ ó dòníre láyé lórúkọ Jésù, ẹ ó dòníre láyé. Ire tí yín ò ní fò yín ru o lórúkọ Jésù, ẹ ò ní ṣàṣedànù. Ògo ni forúkọ Olúwa Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Ẹ ṣé o bàbá.